ẹlẹ́mbẹ́ ni o, ẹ kú ojúmọ́, ẹ kú ọ̀rọ̀ o. ìròyìn lérèfèrè láti ìlú Èrèfè. ẹ kú ọ̀rọ̀. ẹ̀jẹ̀ kan gbọ́ kókó ta kókó nínú ìròyìn tòní. ìṣẹ̀lẹ̀ ara mẹ́rìírí ṣẹlẹ̀ nílé Ifẹ̀ nírọ̀lẹ́ àná níbi ọjọ́rọ̀ wẹ̀lẹ̀mù. káàbọ̀ sí iléeṣẹ́ amóhùnmáwòrán tí Ògidì Ọmọ Ifẹ̀ TV ọ̀kárí ayé ní YouTube, ní Facebook, ní TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní agbègbè kankan mípè ní Ìgboyà nílé Ifẹ̀, ọmọbìnrin kan kò tí mi wá oyún ti pẹ́ láti ibi ó ti wà nílé ọkọ rẹ̀ fọdún 23 lọ́lọ́run sì náà yọkò kó sì bí ọmọ 23 lẹ́ẹ̀kan ṣoṣo. ogún obìnrin 3 ó jẹ́ ọkùnrin. àìbẹ́pẹ̀ ogún obìnrin 3 ọkùnrin, alábàjọ kọkùnrin fi wọ́n lòdì. ìròyìn Ògidì Ọmọ Ifẹ̀ lórí YouTube, Facebook àti TikTok ṣàrìdé bẹ́ẹ̀ láti wò bóyá òótọ́ lọmọbìnrin ọ̀hún bí ọmọ àbílá gidi ló bí. ikọ̀ ìròyìn Ògidì Ọmọ Ifẹ̀, arábìnrin Ọmọlọ́lá Olúwatóbi ọmọ rẹ̀ nílà rẹ̀ nílé Atẹ̀lé Ògùnyègbè, ewé kan ni mo pè ìgbéwé ló já mi lójú ọlọ ibíye ẹ̀jẹ̀ ìhùn àtúmírìn ṣe. kí ni kókó ìròyìn ọ̀gẹ́ báyìí inú oríkì orílẹ̀ ni mo kàn wọ̀ lọ. ẹ káàbọ̀ padà. àjọ kọ́mímójútó kò kárí ọmọ bíbí nílẹ̀ Ifẹ̀ lábẹ́ alágarian Táyọ̀ ọmọ Adélẹ́kàn lọ́jọ́ yìí ti lárọ̀ ìran ìdílé kó bímọ 23 wí bóyá kan sinmi díẹ̀ kan tó bì mìíràn tàbí kan kúkú fẹ̀tò sọmọ bíbí, ṣùgbọ́n mọ̀ràn ni o. ìgbà kí ikọ̀ ìròyìn Ògidì Ọmọ Ifẹ̀ yé ní Ọmọlọ́lá Olúwatóbi gbé súnmọ́ ìyá ọmọ òkókó fún ìfọ̀rọ̀wérọ̀. ìyá ọmọ jẹ́ kó di mímọ̀ wí gẹ́rẹ́ ibì kò ti bí ọmọ òun dórí 12 lọ́kọ òun ti dákú lọ gbọ̀nrangandan. ó máa kú ó máa yè báyìí ọ̀dọ̀wọ́ Ọlọ́run àjẹkúyè. ṣùgbọ́n àdúrà kí iléeṣẹ́ Ògidì Ọmọ Ifẹ̀ ní YouTube gbà ní wí Ọlọ́run ní fikú pa bàbá ọmọ ọ̀hún kó lè jèrè iṣẹ́ rere láti tọ́jú wọn ọmọ rẹ̀. ẹnì jù báyìí lọ o, bó bá ṣe mí lọ ní kò Ògidì Ọmọ Ifẹ̀ TV má máa já a tán náà sì máa rí a sí i lóní wẹ̀lẹ̀mù. orúkọ tèmi ni ọmọọba olórí pẹ́tẹ́kì ọmọjọ Ìgbò, dúdú bí èédú, arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ̀mídùn ẹgbẹ́dùnmi ẹlẹ́gẹ̀ẹ́ni mẹ́fẹ́ kí ó bá yẹ ẹni ṣe hàn. ọmọọba Adélékè Abolówótán Ògidì Ọmọ Ilé Ifẹ̀ rèé o.